ọ̀pọ̀ ló ti ń bi mí wípé bàbá àṣírí ìràwọ̀ kí ni àwọn sáìnì tó jẹ́ pé ó ní agbára jù téèyàn ó fi tètè mọ̀ pé ọkọ òun ó ń bá òun jà àbí aya òun ń bá òun jà, fún gbogbo àwọn tó ti marry àbí fún gbogbo àwọn tó wà lórí relationship. ṣé rí ọ̀nà àkọ́ tí mo fẹ́ sọ yìí, ọ̀nà yìí tó o bá ti ń rí ní inú relationship ẹ̀ àbí nínú ìgbéyàwó ẹ̀, my dear, o ní ìdí kó ṣe dúró pé kí wòlíì kan ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé ó lọ́kọ ọ̀run àbò láyà ọ̀run, àbí kó ṣe dúró pé aláàfáà kan ṣẹ̀fẹ̀ sọ fún ẹ pé ó lọ́kọ àbálá, àbí kó ṣe dúró pé oníṣẹ̀ṣe kan ṣẹ̀fẹ̀ sọ fún ẹ pé ó lọ́kọ àbólá. It is automatically you have it. Kí ni àwọn sáìnì yìí? Sáìnì yìí ni wípé wàá rí wípé ẹni tó ń fẹ́ at that time, tó nífẹ̀ẹ́ sí at that time, tó ń fẹ́ at that time, bó ṣe máa bínú sí, bó ṣe máa sọ̀rọ̀ sí, ó máa yàtọ̀ sí àwọn ọkùnrin mi. Fún àpẹẹrẹ, bí ẹ̀yin tí ẹ wà nílé ọkọ, wàá rí wípé ọkọ ẹ tó sọ̀rọ̀ ẹyọ kan ó ti fún ní 10. ṣùgbọ́n tó bá dẹ̀ déta tọkùnrin mi bàbá ẹ sọ̀rọ̀, wàá take patient. sórí tó take patient fún yẹn náà, tó bá fẹ́ wàá rí wípé bó ti ń ṣe fún tilé náà ló ṣe máa ṣe fún òun náà. àní tó ń pè ní ọkọ ọ̀run àbáyá ọ̀run ní agbára. tó bá jẹ́ aya ọ̀run náà ni wàá rí wípé bó ṣe máa àtìmọ́ ìyàwó ẹ̀ kì í ṣe bó ṣe máa àtìmọ́ àwọn obìnrin mi níta nìyẹn. kí ló ń ṣàpẹẹrẹ ń bẹ̀? aya ọ̀run àtọkọ ọ̀run ni. wo mo ti ṣàlàyé tó pọ̀ fún yín, àwọn ọkọ ọ̀run àwọn aya ọ̀run mi wà, wọ́n gbà kó má rí. wo ọkọ ọ̀run àtaya ọ̀run ó lè dààmú èèyàn, àwọn kì í kú. ẹni tó ń jà ló máa ń kú torí pé spirit ni wọ́n, they no dey die. wọ́n lè bá ẹjà, wọ́n lè dààmú ẹ títí tó máa fi kú, àfi tó o bá settle wọn finally. kódà àwọn settlement kan wà tó lẹ́nu máa ní mi ò lálàrí mọ́, but mo rí pé iṣẹ́ mi ò lọ déédé, àárín mi àtọkọ mi náà lọ déédé. àwọn iṣẹ́ kan wà táwọn kan máa ń bá àwọn kan ṣe jẹ́ pé wọ́n á kàn bá yín fọ́ gíláàsì ẹni, o kàn ní rí mọ́ lójú oṣù bá máa bá ẹjà. kì í ṣe pé orí àbó orí òun ló léwu bẹ́ẹ̀, ohun tó léwu bẹ́ẹ̀ ni pé kó o settle ẹ̀ finally kó o má gbúrò ẹ̀ mọ́. orúkọ tèmi kò yípo padà, bàbá àṣírí ìràwọ̀. wo ọkọ ọ̀run àbáyá ọ̀run ṣe ló dàbí ẹni fi iná sórí òrùlé, wo òun gan ò lè sùn. nọ́mbà mi ò yípo padà 08054 353629. ẹ WhatsApp ẹ bàbá àṣírí ìràwọ̀.